أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله خاتم الأنبياء ومعدن الأسرار ومنبع الأنوار وجمال الكونين وشرف الدارين وسيد الثقلين المخصص بقاب قوسين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد. دعوني أتحدث باللغة المحلية. ẹ̀dàkùn ẹfúnmi ní ọ̀dà kì í sọ Yorùbá torí àwa tí wọ́n sọ pé lábá gbogbo yìí yóò mọ̀ prologue máta báyìí. àkọ́kọ́ náà mo ti accept láti bá Yelma ṣe debate lórí pé ó sáyẹ̀nsì sí ní sẹ́ẹ̀ ká sọ̀rọ̀ lórí gbogbo tá àfá rẹ̀ sọ gbogbo tá àfá yín sọ òun ni ká sọ̀rọ̀ lé lórí. mo wá ń bọ̀ wá mo fẹ́ fi àwọn ṣùrùtù kan dé nìkọ́ọ̀ṣì yìí munaqasha yìí munazara yìí mo fẹ́ fi àwọn ṣùrùtù kọ̀ọ̀kan mo fẹ́ fi àwọn ṣùrùtù mo fẹ́ fi dé. àmọ́ before kí tó mú àwọn ṣùrùtù wá àkọ́kọ́ náà kò í ṣe nínú wa mi ó ní pé kí n máa sọ̀rọ̀ lórí social media. ìwà tèmi ni pé kí n sáà máa ṣe jamul ulum kí bá kó mímọ̀ jọ. so tó bá jẹ́ pé àwọn sọ̀rọ̀ lórí social media tó bá jẹ́ pé ọ̀rọ̀ mímọ̀ ni bí ká máa ṣàlàyé sáyẹ́ǹsì alukur'an pẹ̀lú àníyàn wípé gbogbo àwọn tí wọ́n ní alukur'an ń sọ̀rọ̀ lọ́rùn ká ṣàlàyé fún wọn afẹ́fẹ́ tí ń fẹ́ kí ló fà á ti fi ń fẹ́ tàlẹ́ni tó ń fẹ́ omi tó ń sàn kí ni mú ń sàn tàlẹ́ni tó ń sàn tábà ń ṣàlàyé àwọn zawahir al-kawniyya fún àwọn tí ò bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ òun ló tètè fa ẹ̀mí wọn sínú Islam torí wípé ma'rifatullah ó síwájú ìbádà. kódà bàtí ọlọ́run wa bàtà náà sọ pé wa ma khalaqtul jinna wal ins illa liya'budun ìyẹ̀ndàlìjẹ̀nú yíkẹ́ sinmi lọ. tọ́ba fẹ́ sí lọ́hùn àwọn àmọ́ lórí pé fa'rifuni qabla an ta'buduni. so ẹni tí ò bá mọ ọlọ́run bóyún ṣe sí lọ́hùn ẹni tí ò níbi ìfipọ́ lọ́hùn bá ń bẹ̀ tẹ́ wá sọ fún pé dandandandan kó mọ̀ gbàwẹ̀ ẹ wá yọ bá ti wàláì tẹ́ bá fìyà jẹ kẹ́ bá fìyà jẹ náà ẹ kàn fìyà jẹ ni. lèmi fi pé ẹjẹ́ ká máa ṣàlàyé àwọn az-zawahir al-kawniyya tó wà nínú al-Qur'an ó sì ṣe kó yí ó kẹ́ lómi padà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni wípé tó fa ọ̀rọ̀ yìí àbí kí n sọ pé mo bẹ̀rẹ̀ sí ní sọ lugha arabiyya torí tí n bá sọ Yorùbá máa ṣílẹ̀kùnlẹ̀ fáwọn àwọn jahala. so tí máa sì sọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán bá ń gbọ́ mọ̀ gbà máa kí ní mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n náà máa ń bú èèyàn àwa sì níyìn tó dè wá pọ̀ lára tó dè wá àbí tó dè wá mọ́lẹ̀ jù òun náà ni àfáàlímì ọmọ àfáàlímì ni wá bàbá ọba lórí ọ̀rọ̀ ìfẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ ká máa fà wàhálà kí social media máa dàrú ẹ̀yìn àfáàlọ́ ẹ̀ ká máa tún ṣe. so mo wá fẹ́ sùn ní ọjọ́ yẹn torí ọjọ́ tí mo kọ́kọ́ ṣe fídíò yẹn wallahi alazim mo ń sùn ni orun kùn mí orun wà lójú mi mo fẹ́ sùn ni mo ń retí solatul fajr látàlẹ́ yẹn sùn tẹ́lẹ̀ mo wá ń ṣàdúrà pé kí n máa retí solatul fajr mo ń sọ àkókò òun yẹn mo wá mú fóònù mi dání so máa mú fóònù mi dání pé kí n ṣe wo orí social media kí bóyá tí máa ṣe wo bóyá bí fídíò bí mẹ́ta àkókò òun ó tó àkọ́kọ́ nǹkan tí kọ́kọ́ gbọ́ wọlé mo bá rí àfà kan tó ń bú àfà wa tó sọ pé Albani Imam Bukhari kò gbọ́ láwọ́ bá ọmọ Russia ni kò gbọ́ láwọ́ bá wá dáadáa mo ní kí ni ṣe àfà yìí náà mo gbé kúrò mo bá tún rí eléyìí náà ó náà tún mo tún rẹ́ lómi náà mo sì pé fáfà wa lọ́jọ́ wá sí fídíò lọ́jọ́ yẹn ọjọ́ yẹn mo ń sùn ní orun wà lójú mi ní o. so kí wọ́n á fi eléyìí ẹlẹ̀ èmi tó bí fídíò mi tí mo fi jáde nù. now mo wá accept debate pẹ̀lú Yelma torí ẹni tí ó bá ti pọ́n àfáwálé wallahi ní fúnlápínlé.
so àní fọlá pọ̀lẹ́ so èmi fẹ́ jẹ́ ká ṣe dìbéètì lórí mo sì ráyè mo rẹ́dì ká ṣe dìbéètì lórí ká ṣe dìbéètì tí onímọ̀ òun tó wọ̀n tẹ́lẹ̀ ni yàní ká kànjọ máa sọ̀rọ̀ kí n kànjú béèrè sí ọ kí n wò bó ṣe mọ̀ sí kí wọ́n náà sọ tiẹ̀ náà kí n náà sọ̀rọ̀ lé lórí mi tí mo fẹ́ ká ṣe mọ̀ àwọn àjọ fà á bẹ́ẹ̀ ọ̀ṣọ́ nígbà bí kò rí bẹ́ẹ̀ yín tó onímọ̀ ẹ̀pẹ́ wọn bí ọ torí òun wò pé o mọ kí ọlá wípé in tó ń sọ̀rọ̀ lé lórí òun in tó ti kà ní jẹ́ ká bí ọ nìkan tó mọ̀ mo sọ pé ẹ mẹ́jẹ̀ ká ṣe munakasha so tí a fún ní mọ̀ọ́dún àmọ́ mo sọ pé mọ̀ọ́dún òun náà ní sẹ́ẹ̀ èmi wà lóko yíyọ wípé kéwútẹ́ ló tán nu mọ́ríkàzì yẹn wallahi òkú ṣáàrùtù àkọ́kọ́ tó wà fún dìbẹ́tì yìí ni wípé dákùn tó ìtọ̀ lọ́hùn mo ti accept láti gbọ́ ọ̀fà mo ti accept àmọ́ lẹ́yìn ìgbà tá a bá parí munakasha yìí a tún wá gbé munakasha mi náà dìde mo ti gba títí ẹ̀ yóò ayẹ̀ tèmi ní pé ṣáàtọ́ lápapọ̀ ní pé munakasha tèmi náà ní pé la mawdu' a ṣe munakashatun la mawdu' àbí al-munakasha la mawdu' tó wá sí pé gbogbo tó bá mọ̀nù bàlágà máa kó bọ̀ gbogbo tó bá mọ̀nù mọ́ntíkì máa kó bọ̀ gbogbo tó bá mọ̀nù náhàwù máa kó bọ̀ gbogbo tó bá mọ̀nù usul fiqh máa kó bọ̀ gbogbo tó bá mọ̀nù usul hadith máa kó bọ̀ gbogbo tó bá mọ̀nù tashri'u al-islami tarikh tashri'u al-islam máa kó bọ̀ mo tú ọlẹ́ gbogbo ìmọ̀ tó lè kó kọ́ bóyá ètò kan Saudi ni ètò kan ní gbogbo máa kó bọ̀ kò wá béèrè kó kà béèrè kankan bí a kì ní lọ́dọ̀ àwọn fún ní usul fiqh wọ́n pè nǹkan báyìí ṣàlàyé lórí ẹ̀ èmi náà wá bí ọ dáadáa kó sì gbìyànjú kó ti ka Ibn Aqil tán kó ti gbìyànjú kó jiná dáadáa nù bàlágà káwájọ fa àwọn kìíní yìí kò ní sọ̀rọ̀ sẹ́rí tí mo ń ṣe yìí wallahi al-azim kò ní ṣe iddia ilm in tó bá dára lójú là ń sọ yìí kò ní ṣe iddia ilm tó bá yá sí pé àwọn náà fẹ́ máa dàdúgbò àwọn máa dàlúrú bẹ́ẹ̀ ṣe ń dàlúrú yẹn pẹ̀lú pé ìta náà wá níwọ̀nba wàláhì kódà ń bẹ náà tó jẹ́ àwọn dókítà tí yín náà àtàwọn pòfẹ́sọ̀ tí yín náà tààtì kódà àwọn míì gan ń bẹ nínú wọn tó yá sí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó bá náà rí ọ̀rọ̀ a ní àwọn mùlàhàdọ́ ti lé lórí bọ̀ táwọn onígbé ríngì síwájú ká mọ̀ sọ̀rọ̀ ànígbé ríngì síwájú àwọn yóò sọ wájú ọmọkọ́mọ̀ mo tó wá accept báwọn so ṣáàtú alákọ̀ọ́kọ́ nù ṣáàtú lẹ́ẹ̀kejì nínú ẹlẹ́ẹ̀kejì wá ní wípé munakasha yìí lugha arabiyya ni kódà tó bá yá sí munakasha yìí tó bá yá pé ní ó bá jẹ́ 1 hour lugha arabiyya náà láàsọ táì parí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun náà ni wípé tó bá wá wí ní mi níbi munakasha ta fẹ́ ṣe yìí wallahi al-azim tó bá wí ní mi níbi munakasha bí gbogbo ẹ jákì tí gbogbo àwọn sọkúsọ tá a fà yín sọ jákì tí gbogbo àwọn sọkúsọ tá a fà yín sọ afáyẹn sọ gbogbo kìíní ẹ bóyá wọn ò pé bóyá wọn ń bẹ̀rù tó jákì tí gbogbo àwọn munakasha gbogbo àwọn sọkúsọ tá a fà yín sọ so wá dé àwọn sọkúsọ tá a fà yín sọ yẹn ìmọ̀ ní lọ́dọ̀ tiwa so tó bá já sí wípé o bá wá wí ní bíbí munakasha yìí níbi láìfù yẹn ti mọ̀ sọ pé mùdírù yìí sáfà wa gbogbo tí mùdírù nǹkan wa ní mọ́ríkàsì yẹn pápá jùlọ àwọn tàfàsí tó yẹ ti Ramadan níyà yẹn ìsọkúsọ ni màá sọ tí gbogbo ayé gbọ́ báyìí àjọ máa takò mùdírù àti gbogbo tó jọmọ gbogbo tí ń jọmọ mọ́ríkàsì níbi tí ẹ̀mí mi balẹ̀ lé ọ tó balẹ̀ dé lórí ìwọ tó bó ṣe máa ń ná kọ́ṣẹ́ tó máa bú àwọn èèyàn lórí Facebook tó máa tó gun eléyìí tó lálàsẹ̀ rẹ̀ ọmọ táwọn èèyàn lálàsẹ̀ rẹ̀ ọmọ eléyìí lálàsẹ̀ rẹ̀ mo ń wò pé àwọn èèyàn ń sọ tí ó mọ̀ ní nǹkan pọ̀ tí ó mọ̀ ta lè bí wàláhì làzìm tí lárúbáwó sì yí lọ́wọ́ mùdírù gbọ́láwọ́ ṣé àwọn dàkátìrà àtẹ̀yìn náà tẹ́yìn sọ̀rọ̀ nípa àwọn yìí tẹ́ a bá náà bá jókòó wájú wọn aláwọn béèrè ta lè bí wọn tó wá kí wọn ní expect rẹ̀ tí lárúbọ̀ wọn kọ́ wọn lẹ́nu ṣé awọ́lù mọ́rọ̀ tí mo dún mọ́ káṣí sọlá bá nìyẹn so èyí tí mo wá fi parí ẹ̀ tó jẹ́ sára sí ni pé ìwọ gẹ́gẹ́ ni ó mú ọjọ́ ògbọ́ tí máa tún wá lọ mú ọjọ́ fún ọ wọ́n ni mo lọ kátírà ní pé ọlá ìpé ó ti sọ pé ká má mú ọdún bóyá ìwọ̀n ọdún wọn ní ń bà
kò bá ní kódà tó bá gbọ́ fídíò mi ní láàárọ̀ yìí tó bá gbọ́ láàárọ̀ yìí tó bá ṣe fídíò padà sọ pé rẹ́dì ní alẹ́ òní ìmá jáde sí ọ wọn la pín sí nàìjíríà tí wọ́n wà ní nàìjíríà àjọ rí ara báyìí àmì ìsọ́sí ká sí láìfì kí gbogbo ayé máa rí bójú bá bí bá tó bá lálàsí mi tó bá jẹ mí gbogbo mọ́ tàbí tí wọ́n tó bá dára pé mímọ̀ níwọ̀ tó bá ti gbọ́ fídíò yìí tó bá ti ṣe fídíò tiẹ̀ mú ọjọ́ ọgbọ́ tó bá yẹ kó mímọ̀ ní ọ tó bá ti gbọ́ fídíò yìí mú rẹ́dí gbogbo táìmù tó bá mú tó bá ní oṣù tó ń bọ̀ wá àbí bá sì wá àwọn háíhà kan àbí ká wá àwọn kan tó jásí pé àwọn tí ó sponsor múnákọ́ṣà yìí tó jásí pé àwọn ni wọ́n mú dé sí àbí àwọn oníṣẹ́ kìíní èyí tó bá ti wọ́ káwá jọ wà ń ta káwọn tàlàfà tàlọmọ kíw láàrin mi àti ẹ̀ هذا الطفل ẹ ṣe pẹ̀lẹ́